Ifa Nfa wáyé láàrin àwọn obìnrin méjì tí ó jẹ́ ọmọ ilé aṣòfin. Àwọn ọ̀dọ́ apá Gúsù Gúsù Ile Yìí Gboju Agan sí ìjọba pàjáwìrì. Ìpínlẹ̀ ANAMBRA ti wó ilé àwọn ajínigbé, wọ́n ṣèkìlọ̀ fáwọn onílé ibẹ̀. Haruna gba ipò ẹni tó mọ̀ gbájú mọ́ àṣà lọ́wọ́. Òun rèé lẹ́kùnrẹ́rẹ́. Níṣẹ́ ló dàbí eré ìtàgé nílé aṣojú Sofin lónìí, níbi tí méjì nínú àwọn aṣòfin tí wọ́n jẹ́ obìnrin ti bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ra wọn lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Rivers. Aṣòfin Maria Ebiepe tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó ń ṣojú ìpínlẹ̀ Bayelsa àti aṣojú Blessing Amadi ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ra wọn látàrí òfin àti ìgbésẹ̀ tí ààrẹ gbé kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ìpàdé lónìí. Ẹ̀wẹ̀, àwọn aṣòfin tó kù tètè dá sí ọ̀rọ̀ ọ̀hún kó tó di wípé ọ̀rọ̀ náà fẹ̀jú. Àti rí gbọ́ pé àwọn ọ̀dọ́ ẹ̀ka Gúsù Gúsù Ile Yìí ti Gboju Agan tí wọ́n sì bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba pàjáwìrì tí ààrẹ TINUBU kéde gẹ́gẹ́ bí ohun tí ò bófin mu tí ó sì ní ìṣègbè nínú. Nínú àtẹ̀jáde látọwọ́ ààrẹ ẹgbẹ́ náà, wọ́n bu ẹnu àtẹ́ lu bí ààrẹ ṣe jáwé rọ́pọ́nlé fún gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ nígbà tó sì gba mínísítà olú ilẹ̀ yìí Nyesom Wike láti wà ní ipò rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé àhesọ̀rọ̀ wà wípé ó lọ́wọ́ nínú mọ̀kàrúrù tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers. Nínú àtẹ̀jáde tí ààrẹ gbogbogbò ẹgbẹ́ ọ̀hún buwọ́lù, Imeabu Saviour Oscar sọ wípé ìgbésẹ̀ ààrẹ yìí jẹ́ eléyìí tí ó ṣègbè lẹ́yìn Wike. Pẹ̀lú èròǹgbà láti mójútó ìpèníjà ètò ọrọ̀ ajé àti ètò ìṣúná nípínlẹ̀ Ògùn, ẹgbẹ́ òṣèlú Accord ti pè fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò láti wà ní ìṣọ̀kan ṣáájú ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 láti yan ẹni tó tó gbangba sùn lọ́yẹ́ àti ẹni tí ó tó darí. Honorable Okerotimi Michael tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ògùn tẹnumọ́ ìrèdí pàtàkì láti fòpin sí ìwà ìṣòótọ́, ìṣọ̀tẹ̀ àti ìmọ̀ra tara ẹni nìkan nínú ètò ìṣèlú ìpínlẹ̀ ọ̀hún. Ó tẹ̀síwájú wípé àkókò bàbá ìsàlẹ̀ àti ìgbóguntì láti ẹgbẹ́ òṣèlú alátakò ó gbọ́dọ̀ wá sópin. Ó pè fún àfojúsùn bí wọn ó ti ṣe mú kí ìyà ó dópin nípínlẹ̀ náà. Kọmíṣánná fétò ìròyìn Ọmọọba Òkè Kánù ti ṣèkìlọ̀ fún àwọn onílé láti buwọ́lu bí wọ́n ṣe ń gba owó ilé lọ́wọ́ ayálégbé láì mọ̀ kankan nípa iṣẹ́ àti ohun tí wọ́n ń ṣe. Ó rọ àwọn onílé kí wọ́n mọ àwọn tí wọ́n gbà sílé dáadáa, kí wọ́n sì rí wípé ilé wọn kì í ṣe ibùgbé fáwọn ọ̀daràn. Haruna Quadri, ọmọ orílẹ̀-èdè yìí, ti gba ipò kíní mọ́ ẹni tí ó mọ̀ gbá jùlọ nílẹ̀ adúláwọ̀ mọ́ ọmọ àṣà ti ilẹ̀ Egypt lọ́wọ́. Haruna bọ́ sí ipò 18 nínú títò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ 12 tó wáyé láìpẹ́ yìí. Ká tó máa lọ, ẹ gbọ́ kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Àfitó yín létí wípé Ifa Nfa wáyé láàrin àwọn obìnrin méjì tí ó jẹ́ ọmọ ilé aṣòfin ilẹ̀ yìí. A tún fi tó yín létí wípé àwọn ọ̀dọ́ apá Gúsù Gúsù Ile Yìí Gboju Agan sí ìjọba pàjáwìrì. Bákan náà, ìpínlẹ̀ ANAMBRA ti wó ilé àwọn ajínigbé, wọ́n sì ṣèkìlọ̀ fáwọn onílé ibẹ̀. Wọ̀nyí ní ìròyìn tó ń dé sí etí gbọ̀nyín láti Àròyé TV rèé. Ẹ láìkì, ẹ subscribe, kẹ́ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more. Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back
pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero Antiseptic Herbal Soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger Herbal Extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now.